àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tó lé ojú mi ti tó ko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. wọ́n ní ẹyẹ kí n súnmọ́ àwọn ní kí n sọ gbogbo yẹn mú ní à ṣé ìpàrọ̀ yìí táwọn ọlọ́pàá wà pẹ̀lú wọn tí gbogbo èèyàn súnmọ́ yẹn ní máa tún báwo ẹgbẹ́ sọ́rù yẹn lọ́dọ̀ yìí bàbá ẹ̀sà bá ń jáde lọ ní Amẹ́ríkà nígbà náà ní lọ́jọ́ kí n bẹ̀rẹ̀ láti London àwọn London police ní 10-20-60 ló máa bá rẹ̀ escort níbí ní ìsọ̀sìn yìí o wọ́n fẹ́ jáde tí di 7 years mo ní àmọ́ rẹ̀ dáadáa rẹ̀ mo po police tó máa bá yẹn ẹ̀sà jáde abẹ́ tó 40 mo po fully hand so báwo ẹ fẹ́ súnmọ́ nìyẹn mo po àti fi ìdí ìbọn àti fi gbá eyín mi kí wọ́n máa tó ní ẹ fi ìlànà bàbá aládùn akọ̀rọ̀ ni o èyí á ti yọ dàbí lóhun tó fa ni àmọ́ ní ha kò yá àwọn bẹ́ẹ̀ dáwọn èèyàn sọ nígbà ẹ fi ọba akọ̀rọ̀ ilé onígbèraga ní ẹ̀yọ́ àwọn ṣe ń jìnnà sí ni òní kò rí bẹ́ẹ̀ ní ọjọ́ náà that woman send me 500,000 láàárọ̀ sunday. ó gbé kọ́ yín. bẹ́ẹ̀ wọ́n fún ẹ wọ́n lè pè yín. fún ara wọn ló pè mí láti ìgbà náà mi mọ tí màmá gbọ́ o a wá lọ sí crusade comforter tí wọ́n ṣe ní oníkan stadium wọ́n pè mí wọ́n ṣe kankan èmi àti Aremo abágbéra mi mọ mi àti Aremo kan sí wọn a lọ sí crusade yẹn program ló fẹ́ ṣe yìí mo lọ fún màmá lẹ́tà mo lọ fún wọn ní invitation èèyàn kan ní tí wọn bá yọjú sí mi bá dé church ni wọn kọ mi ní wọn á jíṣẹ́ fún wọn adé oníkan stadium wọn bá announce hello ó ní àwọn ọba Ọọ̀ni Aláké àwọn Ọbásanjọ́ àwọn governors wọn wà ní first row pẹ̀lú yẹsta first row yẹn náà lọ fẹ́ fi wá sí hello one of the legion adventurers 2 of them are here anybody can you give them a round of applause gbàgbàgbàgbà wọn announce Aremo wọn announce mi abọ́sọ̀rọ̀ stage akínwó aṣọ àdúrà náà wọn bá gún wa lọ wọn lead wa lọ sí àti wájú kọ àdínkù kò tó 30 million wọn bá ní kan yàrá màmá ẹja àjòkò wa ó ti pọ́n wa lé tó kílẹ̀ tó ń wà ẹni rárá kìjà lọ kí bàbá ó dà màmá yóò ṣáà lè sọ̀rọ̀ kí n máa gbó lẹ́nu bá dìde tẹ̀lé bàbá ńgbà dé ọ̀dọ̀ bàbá àti kí àwọn ní àti kọ́ bá sọjọ́ wọn embrace àwọn ṣe gbá bá ṣe yọjú tá dọ́dọ̀ màmá ó kù díẹ̀ ká dọ́dọ̀ màmá bá ṣe àtìrí yín I'm shocked. Ilé ṣe nǹkan àbòsí, ilé ṣe nǹkan ẹ̀dá sí ẹ̀. I felt so bad. Quietly, máa lọ jókòó ní màmá, ẹ̀yin lè fa tó ṣẹlẹ̀ yìí. Nígbà máa ní ká lọ kí màmá ń bẹ̀rẹ̀, ẹ̀yin ká lọ kí wọn. Tí wọ́n ti ń yà ẹ̀jẹ̀ ṣe fún wa sí ìgbà. Màmá ò rọrọ̀ sọ o oníṣẹ́ ohun tí màmá Esther ṣe fún wa mo níṣẹ́ ó dá lójú wọn màmá ò dá mi lóhùn Aremo ò rọrọ̀ sọ o mo ṣáà jókòó èmi ń lọ ọjà àfagídí sọ pé kí n má sọ̀rọ̀ àwọn kan ti jẹ́ tí ń bẹ wọn ní kí n má sọ̀rọ̀ mọ́ ní kúkúrú ṣá bẹ́ẹ̀ mi ṣe kó mẹ́rin. ẹ fi Aremo lẹ̀ síbẹ̀. mi ò mọ báwọn ṣe kó ṣùgbọ́n mi ì mẹ̀ṣẹ̀ mi èmi ọkọ mi dá mi láre kó fún iṣẹ́ o but bóyá ara ń tà ń sọ wọ́n ni wọ́n sọ pé táwọn èèyàn wa máa ń sọ ìbàjẹ́. àbí làlàyé náà tún ni. mo rò bẹ́ẹ̀. ká ní ayé ò bá lára tí wọn ò dẹ́yẹ tí wọn ò tiẹ̀ máa ní. pẹ̀lú gbogbo
iṣẹ́ ìrìnsẹ̀ pẹ̀lú iṣẹ́ àti ẹ̀ṣẹ̀ ní àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì kò sí báwọn tíátà bá máa sọ wá ní àkànràn kan obìnrin kan ni kànràn kan obìnrin kan ìgbà kan tiẹ̀ wà láyé ìgbà kan lọ́wọ́ nígbà tí wọ́n fi ní pé àwọn yẹn ti fi wọ́n da ẹni tó bá náà lọ pé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ olóbìnrin dé ọ̀rọ̀ ní ìfẹ́ náà wọ́n ní pé nígbà tẹ̀sí lọ́fẹ̀ náà nígbà náà lọ wọ́n ní pé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin. Bàbá ẹ tàn mọ́lẹ̀ sí nǹkan ṣé ara àlára náà ní ká pè ní àbí èwo. ẹ lálùbáríkà ṣe rí àwọn tó bí wa jẹ́ ká mọ̀ láti kékeré pé ẹni tọ́lọ́run bá máa lò ó gbọ́dọ̀ kọjá láàrin àdéhùn ìdánwò. Ìyẹn ni àwọn nǹkan tá à ń là kọjá yìí àmì ìwò àti ìdánwò àwọn orí bí alára. Kéèyàn má jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kó má jẹ́ star tó bá jẹ́ ọkùnrin tí obìnrin ò fẹ́ràn ẹ̀ tàbí tí ò fẹ́ràn obìnrin wọn láti jẹ́ ẹni tí ó jẹ́ wèrè tàbí tí ò lówó lọ́wọ́ tàbí tó jẹ́ arìndìn abarapá àbókòbó àbí tí ò ní gbajúmọ̀ lára àbí tí ò ní ẹ lànà ìkà. So láti bẹ̀rẹ̀ ayé mi náà ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kan àwọn ìyá tó bí mi jẹ́ kí n mọ̀ mo lè gbọ́jú bá bẹ́ẹ̀ pé àwọn obìnrin àwọn màmá tó máa ń tajà àtàwọn obìnrin wọ́n máa wá ń fún ìyá mi lówó lálẹ́ tó bá di àárọ̀ ká tó lọ sí skul á ní ọjọ́ bá mi fún èjì rẹ̀ kó ṣẹ̀ wá lọ́wọ́ àwọn obìnrin tó pọ̀ so ìyá mi máa fún mi lówó ilé wọ́n máa fún ẹ wàá tà o owó tó mú wá lálẹ́ àná ni o ẹ ṣe lọ́wọ́ lára wàá tà o ó dẹ̀ máa tà àwọn sisi máa wá ń gbé mi jáde ìtọ́jú wa ń tọ́ ní wọ́n ṣe máa ń gbé mi jáde ńgbà náà ni pé wọ́n máa fún wọn lówó bọ̀ tó bá ń bọ̀ àwọn ọkùnrin máa fún wọn lówó I like this your boy o mo fẹ́ràn ọkùnrin yìí o wọ́n á fún lówó wọ́n á tún tó sí ẹ̀. ìyẹn ní gbájé kiri. ìyẹn ní pẹ́ lórí obìnrin. ajé ọlájé. mi ò mọ̀ pẹ́. So ẹni tó bá dẹ̀ ṣiṣẹ́ wa yìí bó òpó obìnrin náà obìnrin máa pè so yẹn kì í sọ̀rọ̀ èyí tí wọ́n sọ pé àwọn ní ìfẹ́ dárúkọ ẹgbẹ́ yẹn wọ́n ní wọ́n suspend nígbà yẹn arúmọjẹ ìlara àti ìnìní torí pé létà àwọn ayé òkò gbọ́rọ̀ yẹn mọ́ ni ọkọ gọgọ tó níyàwó padà wá bẹ̀bẹ̀ láàrin àwọn ẹgbẹ́ pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ o láàárín àwọn òṣèré ló sọ fún un báyìí tó fi wá sọ báyìí. ká tó káàdì ẹ̀ lẹ́sà mo fẹ́ kẹ́ ẹ bá wa padà síbi ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ní oṣù tó ń bọ̀ kí ni káwọn èèyàn máa retí báwo ló ṣe fẹ́ lọ àwọn wo ló fẹ́ wá àwọn wo là ń retí ń bẹ̀. ní agbára Ọlọ́run Shina Peters ni wọ́n máa sọ̀rọ̀ sí wa nídìí ọ̀rẹ́ wa kan wọ́n jẹ́ kábíyèsí Ojútáyé àwọn ni ìkànnú àwọn MC wa àti Pastor D àwọn ni ìkànnú àwọn MC wa a ń retí àwọn ọ̀jọ̀gbọ́n ńláńlá bíi olùdásílẹ̀ àti adarí iléeṣẹ́ Fine Court ìyálàdúrà general àwọn ni wọ́n dá New Seraph sílẹ̀ ìyàwó Sólóyè àrètí bàbá wa kan bàbá aládùúrà ni wọ́n lù kọ́ àrètí bàbá wa kan ambassador ni wọ́n àwọn ni wọ́n dá church kan sílẹ̀ wọ́n pè ní the givers. Dr. Edward Olútókè àti àwọn aláṣẹ bẹ́ẹ̀ tí mo mọ̀ tó fẹ́ fò mí díẹ̀. àmẹ́sàgà yín kọ́. rẹ́mọ̀ yìí sọ pé ní agbára Ọlọ́run a máa lọ fún màmá wa Esther Ajayi ní invitation a dẹ̀ ní ìgbàgbọ́ pé wọ́n máa wá. bàbá wa náà tó ń pè ní kábíyèsí òwúrọ̀ làwà àwọn náà àwọn agbátẹrù program tá a fẹ́ ṣe wọn
àti àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mi ì lè rántí dáadáa ṣùgbọ́n àǹkárá ni wọ́n ní a máa fi wọlé àti lace. wọ́n ní a máa fi wọlé àbí a máa fi wọlé. ọ̀dà àǹkárá máa fi wọlé àti lace funfun fìlà dẹ̀ wà àti gèlè fún àwọn nǹkan tí a fẹ́ ṣe wọ̀nyẹn ní agbára Ọlọ́run. ọjọ́ wo. 24th of November ni a máa ṣe ní NUT ní ẹgbẹ́ pavilion ní Ìkẹjà ní orúkọ Ọlọ́run. ǹjẹ́ pẹ̀lú gbogbo ìrìn àjò yín nínú iṣẹ́ tẹ̀yàn láàyò. láti kọ́ chọ́ọ̀chì bí a bí 1,000 fọlọ́mbà àti 2,000. So bàbá àti ẹ̀ tí sọ pa iṣẹ́ ìránṣẹ́ yín bó lè ṣe débẹ̀ gan ọdún Ọlọ́run pè yín. ẹ jẹ́ ká sọ báyìí ọmọ ìran wòlíì ni ọmọ ìran bishop ìran wòlíì bàbá tó bí ìyá mi ó jẹ́ bishop ìyá mi jẹ́ wòlíì ńlá òun àti bàbá wa Alfred Akíntóbi Àjàyí tí wọ́n pè ní Agbọ́jésù wọ́n jọ ìrìn àjò àgẹ̀lú àtàwọn kan nípa wọ́n jẹ́ wòlíì tó làmìlàkà. Bàbá mi ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àti akọrin. Èmi wá fẹ́ràn orin púpọ̀ mo dẹ̀ lù láti kékeré afàmì fún Ọlọ́run bí ìgbà tí wọ́n fa Samuel sílẹ̀ fún Élì. Ìbejì mẹ́fà ni ìyá mi bí bẹ́ẹ̀ mẹ́fà ìbejì bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní Ìdòwú Àlàbá Ìdòwú Àlàbá Yẹmí rẹ̀ mí yẹn gbọ́n mi yẹn Àlàbá àwọn ìbejì kan ni tí wọ́n gbọ́ àwọn ìbejì márùn-ún yẹn ò sí èmi àtàyè mi nìkan la kò ní ìbejì 19 ìyá mi bí àwa márùn-ún la sí. Àwọn àmì wò tó wà nínú iṣẹ́ ìránṣẹ́ tí ìyá yẹn là kọjá ni. So mo máa ń rí mo máa ń gbọ́ a lè máa lọ kẹ́yìn máa sọ̀rọ̀ kí má gbọ́n tẹ́yìn sọmọ́ máa gbọ́ nǹkan mi a lè wà ní patí kọ́ máa jó kọ́ lè máa fi nǹkan tó máa ṣẹlẹ̀ sẹ́ni yẹn ò ní another 10 years láti kékeré. So at a point àwọn òbí mi wá fà mí lẹ̀ fún Ọlọ́run ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé wọn mú skul kó mẹ́ ara mo lọ sí skul so bàbá ní pé nígbà ọ̀dọ̀ Ọlọ́run ti pè mí jẹ́ kí n sọ pé bóyá 40 ọdún sẹ́yìn Ọlọ́run ti pè mí. táyé yín wá ń kọ́. Àlàáfíà ni wọ́n wá obìnrin ni wọ́n àwọn náà ti bí ọmọ àlàáfíà ni wọ́n wà. ṣe tíátà làwọn náà ń ṣe. Ọlọ́run ò jẹ́ tíátà kẹ̀ káràkátà làwọn ń ṣe káràkátà làwọn ń ṣe. kábílẹ̀ káàdì ńlẹ̀. ká tó di pé yà lọ ìbéèrè méjì kan náà ni mo fẹ́ béèrè ìbéèrè àkọ́kọ́ tá gẹ́gẹ́ bí. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.